يمكن للرسول صلى الله عليه وسلم أن يقول شرعا في سوى ما في القرآن. ìjà nẹ́bí lè sọ̀rọ̀ mi kó fi ṣòfin ẹ̀sìn yìí tó yàtọ̀ sí ti ń bẹ nínú alukur'an. ìjà nẹ́bí lè ṣe torí pé àwọn àgbàkúta ní ká máa sọ pé àti Allah wa àti Rasul, ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé ànábì. ìtumọ̀ rẹ̀ kọ́nù ìtọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnu ànábì ni ó ti jáde tí ń ṣe alukur'an. bẹ́ẹ̀ bá wá nígbàgbọ́ pé ẹ gbàgbọ́ Ọlọ́run ń bẹ tẹ́ ẹ fojú kéré ànábì bẹ́ẹ̀ ní tẹ̀lé ẹ lè mọ̀ Ọlọ́run. èyí ló ń bí àti Allah wa àti Rasul. ẹ tẹ̀lé Ọlọ́run o kẹ́ ẹ sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ lórí tí ń sọ pé Ọlọ́run wí. Kùránì clear yìí ń láì mọ yọ náà. ìrìn bàbá dáadé ẹ̀ṣẹ̀ yìí o ẹ gbọ́ àdìsù ni tọ́lọ́run ẹ gbọ́ Kùránì Ọlọ́run àti Allah wa àti Rasul. mo wá fẹ́ sọ fún wa yìí pé a kì í gbọ́ Kùránì yìí torí báyìí kà ànábì ò lè ṣòfin débi pé yóò wá sọ pé kíní kan yé wọ̀. a sì rápẹrẹ rẹ̀ níbi ipò fúnra rẹ̀ fẹ́ dislike nǹkan ó fẹ́ sọ dé wọ̀. Ọlọ́run sì ń bá wí pé lima tuharrim ma ahallallahu lak, kí ló dé tó fẹ́ sọ dé wọ̀. ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ. ànábì ò lè sọ ẹ̀tọ́ di ìwọ̀. wàá gbọ́ ayé al-Qur'an. ẹni àdìsù tó bá rí láyé tí ò bá lọ pẹ̀lú al-Qur'an wallahi kì í ṣe ànábì ló wí. ẹgbẹ́ mo tún búra sí wallahi ànábì kan ló wí. wàá jẹ́ àjọṣeré lọ sínú Qur'an. tá a bá lọ sínú Qur'an suratu Sad aya 86 Ọlọ́run abá ń sọ yí pé kul ma as'alukum alayhi min ajrin wa ma ana minal mutakallifina in huwa illa dhikrun lil alamin. Ọlọ́run ní kul sọ fún wọn wípé ma as'alukum alayhi min ajrin, mi ò béèrè lórí ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń sọ fún yín tàbí pípè tí mò ń pè yín min ajrin pé wá fún mi lówó. wa ma ana minal mutakallifina, mi ò sì sí nínú ẹni tí ń ṣòfin pé ẹ̀yin ní kẹ́ ẹ ṣe báyìí tẹ́ fi wá rò pé mi ni mò ń ṣe. wọ́n rán mi ní. ànábì kì í ṣe mutakallif. ọ̀rọ̀ Kùránì rẹ o ọ̀rọ̀ Ọlọ́run ni o. Ọlọ́run ọmọ ẹni ká ànábì máa sọ nǹkan àwa máa rí wà táwọn èèyàn fi ń parọ́ máa ànábì tí ó wà máa tako ọ̀rọ̀ Ọlọ́run. wáyà Kùránì. Ọlọ́run ní kúl sọ fún wọn wípé ma as'alukum alayhi min ajrin, èmi ò bí yín léèrè lórí iṣẹ́ Ọlọ́run tí mò ń jẹ yìí o tàbí lórí al-Qur'ani yìí o. ha min ajrin kí wá ní ẹ wá bùn mí lówó tàbí wá fún mi lóyè tàbí kí ẹ dá mi lọ́lá. wa ma ana minal mutakallifina, mi ò sì sí nínú ẹni tí máa ṣòfin tàbí ẹni tí ó la nǹkan bọ̀yàn lọ́rùn tẹ́ẹ̀fì wá ní ànábì ló ń dára owó ẹ̀ rárá o. Ọlọ́run ló ń rán mi o. wá yìí ló ń sọ o. ó wá ní in huwa ntí mò ń wí mi ò kú wí nǹkan kan illa dhikrun lil alamin, kọjá al-Qur'ani tí wọ́n fi rán mi sí gbogbo ayé tí ń jẹ́ àdìkìr. kí ló sábàbù àyà yìí? ẹ rí i pé ọ̀pọ̀ ọgbà ni wọ́n mọ̀ ní àwọn àáfàá tí wọ́n mọ̀ nípa asbabu nusul. kì í ṣe asbabu nusulu ni wọ́n ń sọ. ó rí i pé ń jọ mi àwọn asbabu nusulu tí wọ́n máa mú wá ó lè lọ lọ́nà méje lọ́tọ̀ọ̀tọ̀. ìdí tí ó fi ń ṣe bẹ́ẹ̀ ni pé Kùránì kì í ṣe wípé in tó sọ kalẹ̀ yẹn nìkan ni ó máa bá lọ. yóò padà máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ míì táwọn Kùránì yẹn náà bá ṣe kí ni ó tó bá ṣiṣẹ́ lé lórí. gbogbo nǹkan mi tó wá ṣe wọn a máa mú wá pé àwọn kan sọ pé tó fi máa mọ̀ pé ojú ayé ànábì kan ni wọ́n sọ̀rọ̀ ń. so kí ló fa àyà yẹn? ẹ̀ẹ́rì ń tó fà nínú àyà kẹjọ 86 pẹ̀lú àyà 8.
ìtò ṣe wọ́n ni pé wọ́n ní unzila alayhi dhikiru min baynina unzila alayhi dhikiru ṣé òun yẹn ni wọ́n wàá sọ Al-Qur'ani kalẹ̀ fún min baynina láàrin àwa. Ẹ wo sábàbù nùsùl nígbẹ̀yìn ní òkè àyà Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ ń fèsì ọ̀rọ̀ yín nísàlẹ̀ rẹ̀. Ìdí tọ́lọ́run fi sọ̀rọ̀ ń bẹ nínú àyà kẹjọ. Ó ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀rọ̀ gẹ́ ní àyà 86. Ó sì ti sọ àwọn nǹkan mi. Àwọn yẹn sọ̀rọ̀ pé unzila alayhi tó bá lọ ka tafsir nísìn. Wọ́n èmi ò ní mú ọ̀rọ̀ yìí wá. Wọ́n ní unzila alayhi dhikiru min baynina. Ṣé òun yẹn ni wọ́n máa sọ Kùránì kalẹ̀ fún láàrin àwa? Ọlọ́ni balihum àwọn tá à ń sọ yìí fi shakin min dhikri. Wọ́n ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ èmi Ọlọ́run pé mo gbé síbi tó wù mí. Ẹ sì rí pé tẹ́ bá lọ ka Suratu Shura náà wọ́n tún sọ tó jọ bẹ́ẹ̀. Pé lawla nuzila hadha al-Qur'anu ala rajulin minal qaryatayni azimi. Àwọn ò bá gbà fọ́lọ́run, àwọn ò bá gbà fún Ànábì tó bá jásí pé Al-Qur'ani ni Ọlọ́run sọ kalẹ̀ fún èèyàn ńlá kan, èèyàn tó tóbi kan minal qaryatayni nínú ìlú Mákà àti Mádínà. Ẹnìyàn ìbáàjẹ́ Mákà ló ti wá, ìbáàjẹ́ Mádínà ló ti wá, àwọn ò fẹ́ mọ̀ kó ṣàjẹ́ èèyàn ńlá nínú àwọn èèyàn ńlá bíi táwọn. Èyí wo ló bí tọ́lọ́run sọ fún wọn pé sọ fún wọn ìwọ náà kọ́ ọ. Wọ́n wá ń wá gbogbo ọ̀nà báwọn ṣe fẹ́ kí ọ̀rọ̀ bọ Ànábì lẹ́nu kó sọ nǹkan mi tí ó máa takò tọ́lọ́run. Wọ́n ń fẹ́ ká Ànábì máa sọ nǹkan mi tí ó máa takò tọ́lọ́run. Lẹ́gbẹ́ tá a bá lọ ka Quran 69 aya 44 nínú Suratul Haqqa. Ọlọ́run wá ń sọ mẹ́ yìí pé ìrà Ànábì walau taqawwala alayna ba'da al-aqawil لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه عاجزين. Ọlọ́run wá ń sọ fún mi لو تقول علينا بعد الأقاويل tí wà Ànábì bá gbìyànjú tó bá lọ ń sọ àwọn ọ̀rọ̀ بعد الأقاويل tó lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan mọ́ àwa Ọlọ́run. بعد الأقاويل tí wà Ànábì bá gbìyànjú tó lọ ń sọ àwọn ọ̀rọ̀ mi tí wọ́n ń sọ pàwọn ọ̀rọ̀ ńlá wí لأخذنا منه باليمين màá torí ọ̀rọ̀ náà ń jẹ́ ọ níyàwó. ló fi mọ̀ pé Ànábì ò lè dá ọ̀rọ̀ kẹsọ̀ nínú ẹ̀sìn yàtọ̀ sí ntọ́lọ́hun sọ fún Kùránì. Ó ní súnmọ́ lẹ́yìn yẹn laqata'na minhu al-watin. Àwa já ọ. Gbogbo kẹ́tì ń bẹ lára rẹ̀ á já. Nígbà tá a bá sí pẹ̀lú ẹ mọ́, àwọn bó ti ṣe. Fama minkum Ọlọ́run á ní kò ní sẹ́nìkan nínú ẹ̀yin káfìrí tẹ̀ǹtì Ànábì yẹn. Anhu ajisina ẹni tó lè kọ́ dí ìyà kó má jẹ́. Ẹni tó lè ṣe fún Ànábì níbi ìyà yẹn kò ní sẹ́nìkan tó lè gbà lẹ́nu yín. Ẹ wo ọjọ́ tí wọ́n ń ti Ànábì tòun ti bẹ́ẹ̀ Ànábì ò kó sí páńpẹ́. Tá a bá tún wá lọ sínú Suratu Yunus Quran 10 verse 15 tó wá gbọ́n tọ́lọ̀ tó ń sọ ń bẹ̀ ń pa Ànábì. Ọlọ́run ní wa idha tutla alayhim ayatuna bayyinatin qala alladhina la yarjuna liqa'ana ائti bi Qur'anin ghayra hadha aw baddilhu قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إني أخاف إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. Ọlọ́ni àwọn táwọn wí إذا تتلى عليه آياتنا بينات nígbà tí wọ́n bá ń ka Kùránì fún wọn. Kùránì yẹn fojú hàn wọ́n rí lófin Ọlọ́run ṣé bó ló ń ṣẹlẹ̀ yìí wọ́n ń ka Kùránì lórí ọ̀rọ̀ ajá fáwọn èèyàn bayyinatin tó sì clear
ọlọ́ni qala alladhina ṣọ́ra àwọn tí a pé ní la yarjuna liqa'ana wọn ronú páwọn ń bọ̀ wá pàdé àwọn ọlọ́run. wọ́n máa sọ fún wa Nábì yìí pé ihiti bí Kùránì ghayra hadha báwa wá ìwé mi tá a lè kà yàtọ̀ sí Kùránì. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.